ó lè bà eré bọ́ọ̀lù jẹ́ ìyẹn lórílẹ̀‐èdè Nàìjà. bẹ́ẹ̀ ẹni tó wá jẹ́ agbẹjọ́rò fún àjọ ti NFF ìyẹn náà tún wá sọ ẹni tó jẹ́ agbẹjọ́rò fún àwọn tó ṣètò ìdìbò yìí ó tún wá sọ ó ní bí ẹgbẹ́ àjọ NFF ṣe sọ wípé àníṣe ẹ yí ìbò dànù àníṣe ẹ àfẹ́ ìbò yìí. ẹnjíníà tó mòye thumbs up lápá abẹ. ó ní eléyìí tí àwọn àjọ NFF ṣe yìí tí wọ́n fẹ́ gbẹ́sẹ̀ lé ètò ìdìbò yẹn ó ló lè bà eré bọ́ọ̀lù jẹ́ nílẹ̀ Nàìjà tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ta wá ló ń tòótọ́ àbí ta ló ń jẹ̀bi nínú wọn. orílẹ̀-èdè Nàìjà láwà Ọlọ́run kó wa yọ àmọ́ lóòótọ́ àmọ́ ń rọ́. wọ́n ti fi léde o wọ́n ti fi léde àwọn adarí ayò eléyìí tó máa wà ní àárín gbùngbùn pápá tá a bá ń sọ̀rọ̀ nípa ìdíje ilẹ̀ àgbáyé ni eléyìí tó máa wáyé lọ́dún 2022 wọ́n ti wá forúkọ wọn léde àwọn adarí ayò tó máa ṣiṣẹ́ ìyẹn lórílẹ̀‐èdè Qatar ní lọ́dún 2022 fún ìyàlẹ́nu ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé gbogbo àwọn adarí ayò tá a ní lórílẹ̀‐èdè Nàìjíríà kò sí kankan bẹ́ẹ̀ eléyìí tó máa láǹfààní àti wà ń bẹ̀ ṣùgbọ́n a rí àwọn adarí ayò láti àwọn orílẹ̀‐èdè ilẹ̀ adúláwọ̀ kọ̀ọ̀kan ń bẹ̀ ṣé ká wá sọ ni wípé àwọn adarí ayò tá a ní lórílẹ̀‐èdè Nàìjà ṣé wọ́n kójú òṣùwọ̀n tó ni àbí wọ́n kájú ẹ̀ àbí kí ni ká tiẹ̀ lè wí gan ṣé bí wọ́n ń fọ NPFL wọ́n dẹ̀ ń fọ NLL kí ló dé tí wọ́n lè lọ sí inú ìdíje ti ife ẹ̀yẹ àgbáyé. ó yá láti bẹ̀. ẹ jẹ́ ń gbéra kí n máa lọ sórílẹ̀-èdè Ghana. torí pé àwọn agbábọ́ọ̀lù lórílẹ̀-èdè Ghana ìlà ìlò inú ẹ̀ ni wọ́n wà ẹ̀rù ń bà wọ́n kẹ́sítọ́ àmàmà àyà wọn ń já. wọ́n ní kí ló dé ta ló fẹ́ kú coronavirus náà ni COVID-19 náà ni torí pé àwọn agbábọ́ọ̀lù lórílẹ̀‐èdè Ghana gbogbo wọn ti ń bẹ̀rù o láti ṣe kíni láti padà sórí pápá. ẹ wò ó ẹ má ti ìjẹ́ á resume tá a bá ń sọ̀rọ̀ ń pa Ghana Professional Football League ni Ghana Professional Football League èèyàn GPFL tá a bá ń sọ̀rọ̀ ń pa lórílẹ̀‐èdè ti Ghana ni àwọn agbábọ́ọ̀lù tó ń kópa ń bẹ̀ gbogbo wọn ti ń ṣe kíni wọ́n ti ń sá slow wọ́n ti lọ ń sùn gbẹ̀ngbẹ̀ wọ́n lọ ń wararo wọ́n lọ ń wa rìváàsì látàrí pé kíni wọ́n ń bẹ̀rù ni wípé àní ti COVID-19 yìí sẹ́ ẹ má ti ìjà bẹ̀rẹ̀ o. bó tilẹ̀ jẹ́ wípé àwọn ìjọba orílẹ̀-èdè Ghana wọ́n ti sọ wípé látàrí wípé àwọn ti ń láǹfààní àti máa kápá ẹ̀yìn àrùn COVID-19 ni ṣé ẹ mọ̀ wípé nínú àkọsílẹ̀ ó lé ní ẹgbẹ̀rún méjìlélọ́gbọ̀n ní 32,000 confirmed cases eléyìí tí wọ́n ní lórílẹ̀‐èdè Ghana ṣùgbọ́n wọ́n ti kápá ẹ̀ àwọn ìjọba sì ti sọ wípé ẹ jẹ́ kí wọ́n padà kán bẹ̀rẹ̀ bọ́ọ̀lù ṣùgbọ́n àwọn agbábọ́ọ̀lù sọ wípé ẹ wò ó ẹ dákun ẹ fà wá lẹ̀ ná àti ìṣetán àwọn tó wá ń ṣàkóso eré bọ́ọ̀lù lórílẹ̀‐èdè Ghana àwọn GFA nìyẹn Ghana Football Association àwọn yẹn ní ó wù wá gàgà kó jẹ́ pé eré bọ́ọ̀lù á gbìnà yá padà èèyàn tó bá ti di kíni tó bá ti doṣù kẹwàá ọdún ní October. torí pé láti inú oṣù kẹta bẹ́ẹ̀ náà lọ́mọ ṣe rí lórílẹ̀‐èdè Nàìjà láti inú oṣù kẹta òun ni eré bọ́ọ̀lù ló ti dẹnu kọlẹ̀ ìyẹn lórílẹ̀‐èdè Ghana ẹ rí àrùn yìí kì í ṣeré rárá o ẹ wò ó ẹ já farabalẹ̀ ká dẹ̀ wò dáadáa kó tó di pa máa bẹ̀rẹ̀ padà sórí pápá àríwó yìí àtòrìn yìí làwọn agbábọ́ọ̀lù ń kọ lẹ́nu
ó yá láti bẹ̀. ẹ jẹ́ ń gbéra kí n wá máa lọ ilẹ̀ òkèrè pàápàá ṣùgbọ́n kó tó di pé màá lọ ilẹ̀ òkèrè Adédoyinṣọ́lá Peters ìwọ́dà súnmọ́ mi níbí ẹ jẹ́ k'Adédoyinṣọ́lá ó gbé tirẹ̀ kó wá kiri ń tà lọ ó lọ sọ́jà kó kiri lọ torí pé tá a bá ti lọ sójú ọjà tá a ti dé ilẹ̀ òkèrè ni màá wọ̀ lọ fáínálì màá dẹ̀ máa mú un lẹ̀ fún yín bí mo ṣe gbé dé lẹ́lẹ́rù ó yá Olúṣẹ́gun farabalẹ̀ mí ní gbọ́kú ẹ̀mí rẹ̀ ní wáìtì Adédoyinṣọ́lá nìṣó lókè. mo ní ẹbí mi lẹ o mi ò wáyé aláyé o ayé olówó mo wá jẹ. ó lọ́yọ̀ọ́ kí ló tó ń fi ariwo dí àwọn èèyàn létí látàárọ̀. ṣebí mo yọ ayọ̀ sílẹ̀ fún ìtúsílẹ̀ wa náà ni táǹsì ọmọlé gan-an. ṣebí ìjọba àti COVID-19 náà ni ẹ wò ní báyìí kò sọ́gun mọ́kànsán tẹ́mọ̀ bí orin eléré kámọ́ ti yáyà ló kù. níbo ló ń tú yáyà lọ ìjọba ò ní ká máa rìnrìn àrè káàkiri o ká máa wà ní ìmọ́tótó gbogbo gbà ká máa fi ọṣẹ fọwọ́ wa nígbà gbogbo ká máa lo ìbòmú àti ìbọ̀wọ́ lóòrèkóòrè ká ṣọ́ra fún àbọ̀rẹ̀ ẹni lọ́wọ́ tàbí à ń dìmọ́ra ẹni ká sì jìnnà síbi táwọn ọ̀pọ̀ èèyàn bá wà tá a bá ti wá rí àwọn àpẹẹrẹ bí òtútù àyà ikọ́ gbígbẹ ẹni tí wúkọ́ lábàdí tàbí ẹni tí ń sin léraléra ẹ jẹ́ ká tètè kàn sí àwọn elétò ìlera lọ́gán àjàkálẹ̀ àrùn ò ní fi lé wa ṣe bùgbé Pep FM rédíò lókè tẹ̀tẹ̀ pé stay safe. ọ̀gá nìkan láwùjọ òkúta kìnìún lọ́ba láwùjọ ẹranko ògòǹgò lọ́ba láwùjọ ẹyẹ ọ̀gá ní Pep FM rédíò nínú kásẹ̀tò kó mú yányán ẹ̀yin onílé iṣẹ́ ńláńlá olókòwò kéréje ẹgbẹ́ polówó ọjà yín wa kó bẹ̀rẹ̀ sí ní ìta warawara o ọlọ́yọ̀ ló ní ẹ̀ máa ń gbọ́ ẹ dákun ẹ dábọ̀ ẹ mọ́ yín kúrò ń bẹ̀ o. òkè téńté làwà lórí tábìlì ọ̀gá lọ́ọ̀kì láwùjọ ẹyẹ ọ̀gá nìkan láwùjọ òkúta ọ̀gá làwà láwùjọ agbóhùnsáfẹ́fẹ́ ìgbádùn yìí làwà fún má ṣe gbé kúrò filẹ̀. Pep rédíò ìkànnì rédíò tó wà lórí ayélujára ẹ máa gbọ́ wá ìròyìn ẹ̀fẹ̀ àṣà kápolówó ọjà kájí ogun gbàjẹ́ àwa náà kọ́ ọlọ́run ọba ni má gbé kó ń bẹ̀ filẹ̀. ìkọ́kìlà wà ní sẹ́yìn àgbàdì lọ́la. ó yẹ káàbọ̀ padà látọjú ọjà Adédoyinṣọ́lá ti kiri lọ ó ti kiri dé ọmọ yìí mọjà á tà dáadáa ẹ̀yin náà gbé tẹ́ ń tà wá àbáyín polówó ẹ̀ àbáyín kiri dáadáa ó dẹ̀ máa kówó wọlé ńlẹ̀ Ṣẹ́gun. inú ẹgbẹ́ gbọ́bọ̀lù wá sínà ibẹ̀ ni bàálù mi balẹ̀ sí nígbà tí mo lọ ní òkèrè pápápá orí pé kí ni ṣé ẹ mọ̀ pé àwọn lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n sì ń fò fáyọ̀ nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal ṣùgbọ́n kí ni wọ́n ti gbé yẹn tì sẹ́gbẹ́ kan torí pé kí ni àwọn náà ti ń ṣètò bí agbábọ́ọ̀lù tuntun bó ṣe máa darapọ̀ mọ́ wọn tẹ́ ẹ̀ bá gbàgbé wípé ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal wọ́n ti sọ̀rọ̀ nípa balógun wọn Pierre-Emerick Aubameyang ẹni tó ń bèrè fún owó tó tó $250,000 per week tẹ́lẹ̀ mo ní náírà £250,000 per week òun ló ń bèrè fún tẹ́lẹ̀ rí ẹgbà mi ẹnjìníà bóyí pé owó ọkùnrin yóò dówó mọ̀ bí èèyàn bá fún mi £250,000 ó kà fún mi kọ́mọ́ lówó mọ̀ fún mi lọ́sọ̀ọ̀sẹ̀ ó kó lé ńlá kó ní ìlú fọ́dún kan ọlọ́ngbọ́n mi ní wábiṣẹ́ láàrin oṣù méjì. ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal wọ́n tún ti wá filé o ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ mi dáadáa wọ́n ti ṣetán báyìí láti fún Pierre-Emerick Aubameyang láti fún lọ́wọ́ tó tó £300,000 ìyẹn lọ́sọ̀ọ̀sẹ̀ owó ẹ ṣe yẹn lọ́ní bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ lélẹ̀ àdéhùn kẹjọ wà ńlẹ̀ láàrin agbábọ́ọ̀lù yìí àti ẹgbẹ́ agbábọ́ọ̀lù yìí tẹ́lẹ̀ aládéhùn wo nìyẹn wípé tó bá ti láǹfààní láti ní àwọn tàbí kó ṣe ìrànwọ́ kó ṣe nǹkan tó ń ṣàlìdì sí àwọn mímì bóyá ó ṣèrànwọ́ ní assist tàbí kó mi àwọn gẹ́gẹ́ fúnra lára ẹ̀ tó bá ti tó mẹ́ẹ̀ẹ́dógún 15 ó ti lẹ́tọ̀ọ́ sí £300,000. èèyàn nígbà tí sáà bá parí ni tá ẹ̀ bá dẹ́gẹ̀dẹ̀ gbàgbé ó láǹfààní àti mi àwọn dáadáa ní sáà tó kọjá lórí pé nínú ìdíje ti English Premier League nìkan 22 goals ló dání ṣé ẹ wá ti rí pé owó ti wà ńlẹ̀ fún ọmọ yìí ó dẹ̀ ara àwọn nǹkan tó tún wá bí wọ́n nílé torí pé
Aubameyang ó ní kóun tó lè tọwọ́ bọ̀wé àdéhùn tuntun ọlọ́dún 3 ni pẹ̀lú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal. ó bẹ̀rẹ̀ kéèké ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal kí wọ́n bóun gbé àwọn agbábọ́ọ̀lù tuntun wọlé kán lè ṣáná wọlé papọ̀ torí wípé kí ni òun fẹ́ gbafẹ́ ni òun fẹ́ di lígẹ̀ndì sínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal ó dé ní ó dẹ̀ tún fẹ́ gbafẹ́ dáadáa torí pé ń tọ́jú orí òun kù sí ife lókù tó yẹ kó máa gbà. eléyìí ló wá mú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal wọ́n takítí wọ́n dẹ̀ ṣe kí ni wọ́n gbéra tán fáínálì wọn ṣùgbẹ̀ngbẹ̀ torí pé agbábọ́ọ̀lù tó ń ṣe dáadáa pẹ̀lú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea mú sọ nípa Willian. ó ṣeé ṣe ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ mi dáadáa o ó ṣeé ṣe kọ́sẹ̀ yìí ò tó parí kí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal kan kéde rẹ̀ gẹ́gẹ́ bí ẹgbẹ́ agbábọ́ọ̀lù wọn tuntun ni. torí wípé àwọn fídíò kan tiẹ̀ ti ń gbé lẹ́yìn ní o lẹ́ẹ̀kùlé ẹ mọ àwọn fídíò kan tó jẹ́ pé wọ́n fẹ́ fi hàn ṣùgbọ́n ó líìkì one way or the other. ó ti ń gbé Willian níbi tó ti ń wọ aṣọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal tó dẹ̀ fi ń ya fọ́tò. bẹ́ẹ̀ àwọn tó tún máa ń ta géèmù yẹn tó máa ń play géèmù dáadáa tá a bá ń sọ̀rọ̀ nípa PS ẹ mọ PS yẹn Ṣẹ́gun máa mọ̀ dáadáa. PS 21 ni èèyàn ti ọdún tó ń bọ̀ wọ́n ti gbé jáde torí pé ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal nínú PS 21 Willian wà lára squad tó wà ń bẹ̀. ẹ ti mọ̀ wípé eléyìí ti ń fi hàn ó dẹ̀ ti ń fi hàn wípé àdéhùn wọn ti dúnmọ́rán pẹ̀lú ẹ̀ ó ti dánmọ́rán pẹ̀lú Willian àti ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal lórí pé ìjẹta òde òní ó ní ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea ó náà tún fi àdéhùn tuntun lọ Willian àní owó àgbàṣẹ ọdún 2 lélẹ́yìí owó lélẹ́yìí Willian ẹgbẹ́ kú òun wájú mi sẹ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal ń fi àdéhùn ọlọ́dún 3 lọ ọdún 3 ló dẹ̀ fẹ́. ẹ jẹ́ ń kú ọ̀nbẹ̀ yẹn torí pé ó ti ṣeé ṣe kí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal kí wọ́n gbé Willian èèyàn wọnú ẹgbẹ́ agbábọ́ọ̀lù wọn ni ó yá láti bẹ̀. Adédoyin Sọlá Peter súnmọ́ mi níbí. torí pé kí ni ẹ mọ̀ pé mo ṣàdéhùn wípé a máa gba ohun àwọn èèyàn kan sílẹ̀ látàrí ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tó wáyé láàrin ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal àti ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea ó ní màá fi léde fún wa báyìí láti gbọ́. lórí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea àti Arsenal pé ìgbà ìfẹ́ àwọn wo ló sì ní season tó dáa jù nínú àwọn méjèèjì a rí i pé àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù méjèèjì náà wọn ni wọ́n jọ ṣe ìyẹn pàṣípààyọ̀ olùkọ́ni táwọn àwọn pé nígbà tí Naemri sì ń kó òkú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal sódì ìṣọwọ́ tún kan. ẹjẹ́ àtúnmú torí pé kíni. ṣé ẹ mọ̀ pé tá a bá ń ṣe àwọn nǹkan kankan logistically àwọn nǹkan kankan tún máa ń ṣẹlẹ̀ ó ti yé yín ẹjẹ́ mú látilẹ̀ ká mú padà látilẹ̀ ó yá nìṣó ń bẹ̀. lórí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea àti Arsenal pé ìgbà ìfẹ́ àwọn wo ló sì ní season tó dáa jù nínú àwọn méjèèjì a rí i pé àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù méjèèjì náà wọn ni wọ́n jọ ṣe ìyẹn pàṣípààyọ̀ olùkọ́ni táwọn àwọn pé nígbà tí Naemri sì ń kó òkú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal sódì ìṣọwọ́ tún kan Naemri ó yàtọ̀ gédégédé ìyẹn sí ti Mikel Arteta látàrí pé ká tó wo ìyẹn Frank Lampard tó pé òun bẹ̀rẹ̀ ìyẹn pẹ̀lú ikọ̀ Chelsea ní sáà yìí ó ti mọ àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù tóun ó ṣe àmúlò
ìyẹn kí sáà tó bẹ̀rẹ̀ sí gbogbo ẹ̀ tó bẹ̀rẹ̀ irú nǹkan báyìí gan ó fà kó jẹ́ wípé ó ló fa kùdé ìyẹn fún ikọ̀ ẹgbàgbọ́ ló yẹ kó fa kùdé ìyẹn fún ikọ̀ ẹgbàgbọ́ Arsenal ṣùgbọ́n gbẹ̀yìn òun náà ló tó wá padà látàrí olùkọ́ni wọn ìyẹn Mikel Arteta láì wá wípé inú kan Manchester City òun lé olùkọ́ni yìí ló ti padà kúrò tó jẹ́ pé tó wá ṣe oró ìyẹn fún ẹgbẹ́ fún ọ̀gá ìyẹn tí a mọ̀ sí Pep Guardiola lágbàgbọ́ ni amúgbálẹ́gbẹ̀ olùkọ́ni Pep Guardiola ìyẹn ní sáà ilé tó kọjá olùkọ́ni àwọn méjì wọ́n jọ ṣe dáadáa ṣùgbọ́n ní tèmi tó bá ní kí n wo ìgbàgbọ́ bọ́ọ̀lù tó sì ní sísè ìyẹn tó dáa jù ẹ̀tí wọn pé wọ́n dáa jù ìyẹn ní sáà yìí màá mú ikọ̀ Chelsea látàrí pé olùkọ́ni wọn ti jọ wà ń bẹ̀ láti ẹ̀ ṣe gan. òun lẹ ti gbọ́ yẹn láti bẹ̀ èèyàn tá a bá ń sọ̀rọ̀ ń pa wípé nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal àti ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea ni èwo ló ṣe dáadáa jù èwo la lè sọ pé wọ́n ní best season ẹni tó sọ̀rọ̀ yìí ó jẹ́ ká mọ̀ ó ní pé ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal àti ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea àwọn méjèèjì ni wọ́n ṣe àwọn changes kan pàápàá jùlọ pẹ̀lú olùkọ́ni ó ní ṣùgbọ́n ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea lòún gbé fún òun lòún gbé fún wípé wọ́n ṣe dáadáa wọ́n gbìyànjú dáadáa bó tilẹ̀ jẹ́ pé ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal gbafẹ́. ṣùgbọ́n tá a bá ń sọ̀rọ̀ nípa àfẹsẹ̀wọnsẹ̀ tó wáyé yẹn awuyewuye ń lọ ń gbòòrò ayé wípé òjòrò wà ń bẹ̀ àti gbá kan àti àwo kan àti kòkò bábà sásùn ẹ̀gbọ́n kílẹ̀ yìí tún rí sí lápá abẹ. ti láfikún táyọ̀ wípé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea wọn láǹfààní yẹn lórí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea àti Arsenal pé ìgbà ìgbé àwọn wo ló ń ṣì ní àti láfikún táyọ̀ wọ́n wípé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea wọn láǹfààní yẹn láti ra àyẹn agbábọ́ọ̀lù èyí tó wọ inú ọkọ̀ wọn kó tó di pé irú sáà yóò bẹ̀rẹ̀. àkójúmọ́ àtọkùn àdàkì gbogbo àwọn alẹ́ náà pé àkójúmọ́ orúkọ mi ní olùwádé Emmanuel Olúwafẹ́mi tí gbogbo àwọn yẹn mọ̀ sí MC Sports. lórí ìfẹsẹ̀wọnsẹ̀ tó wáyé láàrin Chelsea àti Arsenal pé àwọn Yorùbá máa ń sọ̀rọ̀ pé torógbọ́n yẹn ní bá dúró ńlọ ọ̀dálẹ̀ yẹn máa ń pè látàrí ìfẹsẹ̀wọnsẹ̀ náà rí pé ó tóra wọn ṣùgbọ́n àwọn Yorùbá náà tún máa sọ pé tó bá kọ́kọ́ jó ní wúrà wò kàn ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea ló kọ́kọ́ mi àwọn ṣùgbọ́n gbẹ̀yìn ń padà dé méjì sẹ́yọ kan ṣùgbọ́n ìyá lọ ó nífẹ̀ẹ́ ti gbàfẹ́ lọ tá bá sọ̀rọ̀ nípa FA Cup àwọn pé ọ̀gá ni Yamuda ìkẹ̀kẹ́ agbábọ́ọ̀lù Arsenal òun náà ló sì tún gbà á lọ ló sì tún jẹ gàbánà ìyẹn lọ́wọ́ gbogbo àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù EPL ìyẹn lórí ṣùgbọ́n lórí ó ṣe penalty ó ṣe red card kò ṣe red card yẹn nínú eré bọ́ọ̀lù ìyẹn nínú rules tí wọ́n ń ṣe tó wọ́n gbé ẹjọ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ ọdọọdún wọn ni rules máa ń jáde wọ́n pé irú bọ́ọ̀lù tó fẹ́ wọnú bọ́ọ̀sì yẹn tí tí gólì ìyẹn tí Caballero ìyẹn tó mú wọn tí áàfù báyìí tó bá ilé kúrò ní ara bọ́ọ̀lù tí èsì pé odidi ló wà níta gbogbo ara bọ́ọ̀lù gan náà òun ló ti wà ní inú bọ́ọ̀sì gan ọ̀rẹ́dì ìyẹn kò kí n ṣe fáwọn ara ò bá wà ń tà ṣùgbọ́n tí bọ́ọ̀lù lórí pé tó bá wò dáadáa bọ́ọ̀lù ló wọnú lé lọ ọ̀hún ló fi ọwọ́ mu wọnú lé lọ ara rẹ̀ gangan sì wà ń tà ara gólì ó sì wà ń tà ṣùgbọ́n bọ́ọ̀lù yẹn ó jẹ́ kó mọ̀ pé inú ilé báyìí òun ló ti mọ̀ ìyẹn túmọ̀ sí pé ìfẹsẹ̀ bọ́ọ̀lù náà kò kí ń ṣe pé fíkì lẹ́ẹ̀kan bá kò ṣe kan inú ilé òun ni wọ́n ti mọ̀ àrùn lótò lẹ́yìn àtìlẹ́yìn aláfikún lórí títí adarí ayò yan àtúntìlọ̀ tí àwọn èèyàn pariwo pé àwọn ó ṣe máa ń go màgò kò sí rẹ̀ kì í ṣe rẹ̀ máa ń wáyé gbogbo èèyàn ní ẹlẹ́ran ara gbogbo wa kò rẹ̀ sí ẹnìkan tí ò lè ṣàṣìṣe ìyẹn túmọ̀ sí pé ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal kò kí n ṣe pé èèyàn máa ń wà ẹgbẹ́ agbábọ́ọ̀lù méjì máa ń wà ìkórè ọ̀nà adarí ayò kò ní rí. bó ṣe jẹ́ nìyẹn lápá abẹ. ẹ má bínú bó ṣe jẹ́ nìyẹn lápá abẹ ó yẹ jẹ́ tẹ̀síwájú. lápá abẹ torí pé kí ni.
torí pé kíni ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal àti ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea àwọn méjèèjì tá a bá ń sọ̀rọ̀ nípa ìfẹsẹ̀wọnsẹ̀ tó ti pa wọ́n pọ̀ tá a bá ń sọ̀rọ̀ nípa àṣekágbá ìfẹsẹ̀wọnsẹ̀ tó ti jọ pa wọ́n pọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea àti Arsenal àwọn ti kojú lẹ́ẹ̀márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ tá a bá ń sọ̀rọ̀ nípa àṣekágbá ìfẹsẹ̀wọnsẹ̀. ẹ mọ̀ pé mo ti já yín lọ́sẹ̀ tó kọjá ní àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó ń ti láǹfààní àti pàdé láṣekágbá àṣekágbá 4 náà ti pàdé sẹ́yìn tẹ́lẹ̀ mẹ́ta FA Cup 2 ẹyọkan Carling Cup 3 LFA Cup ẹyọkan Carling Cup ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea wọ́n lù wọ́n ní ti Carling Cup 3 LFA Cup wọ́n lù wọ́n 3 LFA Cup ẹyọkan Europa League final ẹ má bínú Europa League final ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea wọ́n lu Arsenal 4 sẹ́yọkan ni ní ìgbà tán láǹfààní àti pàdé kan èèyàn nínú ìdíje ti FA Cup ní àṣekágbá ibẹ̀ ni ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal ti láǹfààní àti fìyà jẹ wọ́n pẹ̀lú àmì ayò 2 sẹ́yọkan adarí ayò tó darí ẹ̀ ní ìgbà tí wọ́n tún fìyà jẹ wọ́n ní òpin ọ̀sẹ̀ yìí èèyàn Anthony Taylor òun náà ló darí ìfẹsẹ̀wọnsẹ̀ náà lọ́jọ́ náà ìjà ẹjẹ́ mọ̀ wípé nígbà tó kojú ara wọn lọ́dún 2017 èèyàn láṣekágbá ti ìdíje FA Cup ni Anthony Taylor náà ló wà lórí pápá ó wá láǹfààní àti fún Victor Moses èèyàn ní káàdì pupa jáde kúrò lórí pápá lọ́jọ́ yẹn látàrí ipò ti gba káàdì àyìnrín yellow card lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ohun tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn ló tún wá padà ṣẹlẹ̀ èèyàn lópin ọ̀sẹ̀ ni lórí pé Mateo Kovacic òun náà láǹfààní àti gba káàdì pupa èèyàn agbọn ọmọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea ni látàrí ipò náà ti gba yellow card lẹ́ẹ̀mejì eléyìí ló wá mú kàyéfì ló mú wá wípé ṣé kèé ṣe wípé Anthony Taylor gangan wọ́n mọ̀ọ́mọ̀ rán sí Chelsea àti pé kíni ṣé kèé ṣe pé mọ̀ọ́mọ̀ ń gbé ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal lẹ́yìn ṣùgbọ́n ẹni tó bá wa sọ̀rọ̀ ti jẹ́ ká mọ̀ ó ní lucky for the winner ẹ kú rọ́jú for the loser ni ẹni tó ti jìyà kó lọ́ọ́ mú mú sí ká máa bọ̀ lọ́dún tó ń bọ̀ káwọn náà jára mọ́. ó yá láti bẹ̀ ẹ jẹ́ ń gbéra tán fáínálì kí n kúrò nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal tó ń ti Chelsea torí pé kíni ẹ jẹ́ kí wọ́n kú oríire ń tiwọn èèyàn ẹgbẹ́ agbábọ́ọ̀lù Fulham torí pé látàrí pé wọ́n fìyà jẹ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Brentford yẹn láyájọ́ àná wọ́n ti láǹfààní láti kógojá èèyàn bọ́ sí ìpele àkọ́kọ́ tá a bá ń sọ̀rọ̀ nípa líìgì orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì. àwọn náà ti promote ni o ẹ rí ibi alákùnbá ti ń sunkún ibẹ̀ láráyọ̀ àti máa yọ̀ ibi àwọn kan ti relegate òun làwọn kan ti promote ẹgbẹ́ agbábọ́ọ̀lù Fulham wọ́n fìyà jẹ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Brentford lánàá pẹ̀lú àmì ayò 2 sẹ́yọkan ó yá nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Aston Villa torí pé agbábọ́ọ̀lù ẹgbẹ́ agbábọ́ọ̀lù Aston Villa láàrin gbùngbùn eléyìí tí gbogbo ayé ń pariwo ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí wípé wọ́n fẹ́ gbé mú sọ nípa Jack Grealish ọmọ ọdún 22 yẹn ẹgbẹ́ agbábọ́ọ̀lù Aston Villa ń tiwọn wọ́n ti jẹ́ ó mọ̀ wọ́n ní Grealish ó ní wọ́n ní Grealish ó ní kí lẹ fẹ́ gan wọ́n ní Grealish ó ní àní mò ń gbọ́ jọ ẹ̀ẹ́mẹ́lò lápẹ́ náà ó ní ẹ̀ẹ́mẹ́ta ni àní kò wá tọwọ́ bọ̀ wí àdéhùn tuntun máa bọ̀ a máa fún ẹ lówó tó tó 100,000 lọ́sẹ̀ ó ní wàá máa gbà jọ̀ọ́ má gbọ́ nǹkan táwọn máa yù ń sọ ṣòro àwọn máa yù yẹn wọ́n kàn máa pariwo lásán ni má gbọ́ tiwọn wàá gba owó tuntun pẹ̀lú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Aston Villa a nílò rẹ̀ gan. bẹ́ẹ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester City ń tiwọn àwọn náà tún ti lọ wọ́n ti lọ sínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona láti lọ ṣe kí ni wọ́n ti ń ṣẹ́jú sí ń bẹ́ẹ̀ ẹni tàná ń ṣẹ́jú sí Sergio Roberto ni Sergio Roberto wọ́n ti ń ṣẹ́jú sí wípé kó máa bọ̀. wọ́n ní kó máa bọ̀ nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester City tó ráwọn fẹ́ gbé ni o látàrí wípé àwọn fẹ́ rú ọwọ́ ẹ̀yìn àwọn lágbára. torí pé lánàá òun ni wọ́n gbé ní tuntun wọnú ẹgbẹ́ agbábọ́ọ̀lù wọn mo ń sọ nípa Torres agbábọ́ọ̀lù lọ́wọ́ iwájú tó ṣe dáadáa.
bẹ́ẹ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Liverpool ń tiwọn. àwọn ti fẹ́ẹ̀ ṣe kíni wọ́n ti fẹ́ẹ̀ parí àdéhùn eléyìí tó ń lọ lọ́wọ́ láàrin àwọn àti agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Algeria yẹn tó ń ṣe dáadáa nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Real Betis. mo ń sọ nípa Aisha Mandi. ṣé a rí Aisha Mandi ń tiẹ̀ wọ́n ń sọ̀rọ̀ nípa ẹ̀ wọ́n fẹ́ gbé wá sínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù wọn nìyẹn ẹgbẹ́ agbábọ́ọ̀lù Liverpool pẹ̀lú owó tó tó €9 million òun náà fẹ́ fi gbé wá finally. ó yá nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Southampton torí pé Pierre-Emile Højbjerg òun náà ti ṣetán láti kúrò nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Southampton èèyàn bọ́ sínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Tottenham Hotspur ní pẹ̀lú owó tó tó €15 million òun náà fẹ́ fi gbé òun tiẹ̀. bẹ́ẹ̀ ọmọ orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì eléyìí tí a mọ̀ ìyẹn Kai Walker-Peters ọmọ ọdún 23 yẹn òun náà fẹ́ lọ ó fẹ́ kúrò nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Tottenham bọ́ sínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Southampton pẹ̀lú owó tó tó €12 million ní. ǹjẹ́ ẹ jẹ́ wá rí i pé wọn ti fẹ́ gé fọ̀ lápá abẹ. Højbjerg fẹ́ kó ń Southampton bọ́ sí Tottenham. Walker fẹ́ kó ń Tottenham bọ́ sí Southampton. ṣùgbọ́n tó wà ń bẹ̀ ni wípé €15 million lówó Højbjerg €12 million lówó Walker. ó yá nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn wọn ẹ̀lápá àlàáfíà ni o mo ń sọ nípa Branislav Ivanovic. eléyìí tó ti gbà nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea tẹ́lẹ̀ rí ṣé ẹ mọ̀ pé ó ti kúrò ń bẹ̀ ó ti wá sọ báyìí ó ní wípé n tó wù òun ó ní kó ń lọ darapọ̀ mọ́ olùkọ́ni òun tẹ́lẹ̀ rí èèyàn nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Everton ni wọ́n sọ nípa Carlo Ancelotti ṣé ẹ mọ̀ pé Carlo Ancelotti olùkọ́ni ní tẹ́lẹ̀ fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea bákan náà ẹgbẹ́ agbábọ́ọ̀lù Real Madrid ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ó ń lo olùkọ́ni ẹgbẹ́ agbábọ́ọ̀lù Everton ibẹ̀ ní Ivanovic tó wá lòun fẹ́ lọ láti lọ darapọ̀ mọ́ olùkọ́ni yẹn ni kó náà lè padà sínú ìdíje ti EPL. ó yá láti bẹ̀ agbábọ́ọ̀lù ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United tẹ́lẹ̀ rí eléyìí tó gbà láàrin gbogbo wọn mo ń sọ nípa Angel Gomez ni ọmọ lẹ́ǹjẹ́ sì ni o ṣùgbọ́n ní ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United ló ti kúrò ọmọ ọdún 19 ni. ó ti darapọ̀ mọ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Lille èèyàn lórílẹ̀‐èdè France ni ẹgbẹ́ agbábọ́ọ̀lù Lille ń tiwọn gbogbo Nàìjà ló ti mọ̀ wọ́n torí pé kíni ṣé ẹ mọ̀ pé Vincent Enyama ó ṣe dáadáa ń bẹ̀ má lè gbàgbé ni nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Lille. bákan náà ọdún kan péré eléyìí tí Victor Osimhen tó lò nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Lille òun lọ́nà tiẹ̀ fi là dáadáa òun náà lọ́ fi mọ̀ káàkiri ilẹ̀ àgbáyé torí pé lọ́wọ́lọ́wọ́ báyìí ọmọ tó ń sọtán Victor Osimhen nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Napoli ló wà. ẹgbẹ́ agbábọ́ọ̀lù Lille wọ́n ti wá gbé tán èèyàn Angel Gomez ni wọ́n sínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù wọn látàrí pé Angel Gomez ń tiẹ̀ ó ti fi ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United ó ti fi sílẹ̀ ó dẹ̀ ti lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Lille ìyẹn lórílẹ̀‐èdè France. ó yá láti bẹ̀. inú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Queen's Park Rangers ibẹ̀ ni mo wà báyìí torí pé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó ń ṣe dáadáa ń bẹ̀ èèyàn lọ́wọ́ iwájú wọn ni o mo ń sọ nípa Eberechi Eze ọmọ ọdún 22 ni. àwọn agbábọ́ọ̀lù lórílẹ̀-èdè Gẹ̀ẹ́sì wọ́n ti ń ranjú mọ́ o wọ́n láwọn fẹ́ gbèsè. ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé ẹgbẹ́ agbábọ́ọ̀lù Crystal Palace àwọn fẹ́ gbé Eberechi Eze wọ́n fẹ́ gbé. bákan náà ẹgbẹ́ agbábọ́ọ̀lù West Ham àwọn náà ń ranjú wọ́n fẹjú tò
wọ́n láwọn fẹ́ gbé torí pé kí ni ọmọ yìí ṣe dáadáa pẹ̀lú ẹgbẹ́ agbábọ́ọ̀lù QPR ní ọmọ ọdún 22 yẹn eléyìí tó ti kópa fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀dọ́ léńjeléńje tá a bá sọ̀rọ̀ nípa under 21 èèyàn fún orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì ni eléyìí tó ti kópa fún wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n wá ń pè é wípé àwọn fẹ́ gbé pẹ̀lú owó tó tó 20 million euro ni ó yá láti bẹ̀. ẹgbẹ́ agbábọ́ọ̀lù Newcastle ń tiwọn ṣé ẹ mọ̀ pé nígbà tí sáà bá ti parí oríṣiríṣi ìròyìn tó máa jáde ẹ̀yẹn transfer rumours ó ló máa jáde eléyìí tó bá real àti tí ò bá real gbogbo ẹ̀ ló máa jáde sígboro ayé ìgbà tán bá tó tọwọ́ bọ̀wé àdéhùn tán ìgbà yẹn ló tó confam so ẹ má lọ ṣì mí gbọ́ rárá torí pé speculations òun ni gbogbo ìròyìn transfer tó bá ń jáde. ẹgbẹ́ agbábọ́ọ̀lù Newcastle ń tiwọn àwọn ń fojú wò ó wípé àwọn fẹ́ gbé méjì wọlé láwọn wo nìyẹn wọ́n fẹ́ gbé atamátàsé yẹn Josh King ọmọ ọdún 18 tó tún wájú ọmọ orílẹ̀-èdè Norway tó dẹ̀ ń ṣe dáadáa pẹ̀lú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Bournemouth ní ṣàgbàgbé ẹgbẹ́ agbábọ́ọ̀lù Bournemouth àwọn relegate torí èdè eléyìí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Newcastle ń wò pé ẹ jẹ́ ká ṣe kíni ẹ jẹ́ ká take advantage yẹn àti Josh King àti David Brooks ń ti ọmọ ọdún 23 ni àwọn méjèèjì tó ń gbá bọ́ọ̀lù atamátàsé ń Josh King agbábọ́ọ̀lù ló wà àárín gbùngbùn òun ni David Brooks ẹ jẹ́ ká gbé àwọn méjèèjì wá sínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Newcastle látàrí pé ẹgbẹ́ agbábọ́ọ̀lù Bournemouth tí gbogbo ayé mọ̀ sí Cherries àwọn ti relegate omi ayé ti gbé wọn lọ. ó yá láti bẹ̀ inú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Leicester City ibẹ̀ ni mò ń lọ báyìí torí pé ẹgbẹ́ agbábọ́ọ̀lù Leicester City àwọn ti bi ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona wọ́n ní ẹ wò ó ṣé ẹ fẹ́ ṣé ká fún yín ní Francisco Trincao gẹ́gẹ́ bí àdéhùn aláyàlò ọlọ́dún 2 ẹ dẹ̀ máa ṣe kíni ẹ dẹ̀ máa tún ṣe kíni ẹ máa gba obligation to buy àbí options to buy torí pé tó bá ṣe dáadáa fún yín ẹ máa rà á ní o pẹ̀lú owó tó tó 45 million pounds 50 million euro nìyẹn lẹ́yìn ìgbà tí ó bá parí àyálò rẹ̀ ìyẹn fọ́dún 2. ó yá báyìí ó yá nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea torí pé Christian Pulisic èèyàn ti sọ̀rọ̀ sí gbòòrò ayé o ó ti yìn Timo Werner ní agbábọ́ọ̀lù wọn tuntun ọ̀ṣàrà atamátàsé tí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea ṣẹ̀ṣẹ̀ gbé ó ti kí wípé látàrí bó ṣe ń ṣe dáadáa èèyàn ní bùgbà ìgbáradì wọn ó ti wá kí ó ti yìn dáadáa wípé ó mà kú iṣẹ́ takuntakun ó dẹ̀ kún akin ṣe ó ti rí gẹ́gẹ́ bíi wípé ó wà lára àwọn tó máa gbé ògo Chelsea èèyàn yọ ní nígbà tí sáà tuntun bá bẹ̀rẹ̀. ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal wọ́n ti ń pinnu báyìí wọ́n dẹ̀ ti ń gbèrò láti yọ̀ǹda Alexander Lacazette ṣùgbọ́n látàrí wípé inú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Juventus òun náà fẹ́ tà sí tàbí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Atletico Madrid ìkànnì ẹgbẹ́ agbábọ́ọ̀lù méjèèjì ló ṣeé ṣe kó tà sí tó bá jẹ́ pé wọ́n máa tà ní o. eléyìí wà lára àwọn nǹkan tó ń dá dúró ìyẹn àdéhùn rẹ̀ ní pẹ̀lú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal. ó yá láti bẹ̀ olùkọ́ni Mikel Arteta olùkọ́ni ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal náà ni ǹjẹ́ ìjábọ̀ pọ̀ náà ti darapọ̀ mọ́ wọn ẹ láwọn wo àwọn ní ó ti darapọ̀ mọ́ Jack Grealish àti Paul Pogba láti lọ ra ajá tó ń fi máa ṣọ́lé ṣá ìgbàgbé wípé lẹ́nu lọ́ọ̀lọ́ yìí ó ní
òun làwọn ará bí àwọn olè òun náà lọ ń jálé àwọn agbábọ́ọ̀lù tó ń jálé wọn àwọn agbábọ́ọ̀lù àwọn olùkọ́ni tó ń jálé wọn tó ń jí nǹkan wọn kó lọ lẹ́yìn tó ń jálé wọn tó ń jí gbogbo ẹrù wọn kó lọ eléyìí ló jẹ́ kí Mikel Arteta náà èkó náà lọ rajá ajá tó tó 20,000 pounds ní ìyẹn láti fi máa ṣọ́lé ẹ̀ ṣé àmọ̀ pójúlá alákàn fi ń ṣọ́rí. ó yá láti bẹ̀ ó dorílẹ̀-èdè Germany torí pé lórílẹ̀-èdè Germany ń tiwọn. àwọn ti pinnu o ẹni ìpinnu wo náà ní wọ́n ti pinnu láti bẹ̀rẹ̀ sáà wọn sáà tuntun ní ìyẹn 2020-2021 ìyẹn nínú ìdíje ti German Bundesliga ìyẹn tó bá ti ń di oṣù kẹsàn-án ni nígbà tó bá ti dá sí méjì mid-September ni ó ní wọ́n ó ṣe kí ni wọ́n ó láǹfààní. bẹ́ẹ̀ tó bá ti dìgbà yẹn òun náà máa láǹfààní láti jẹ́ kí àwọn olólùfẹ́ kan máa wọ orí pápá tó dẹ̀ máa pé bíríkótó láti máa ṣe kíni láti máa gbárùkù tí ẹgbẹ́ agbábọ́ọ̀lù tí wọ́n bá tẹ̀lé. ó yá láti bẹ̀ lórílẹ̀‐èdè Gẹ̀ẹ́sì ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé àwọn agbábọ́ọ̀lù wo gan ló mi àwọn dáadáa ní òní láti ìgbà tán ti dé ẹgbẹ́ agbábọ́ọ̀lù wọn. èèyàn tá a bá ṣí wá látẹ̀yìn o pé látọdún 2018 títí dọdún tá a wà nù ẹ̀ látọdún méjì sẹ́yìn àwọn wo ló ti mì àwọn jù fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù wọn dáadáa. ó yẹ ẹjẹ́ àwò bọ́n ṣe gbé jáde bọ́n ṣe gbé ní tẹ̀lé-tẹ̀lé. ẹni tó lékè téńté òun náà ni balógun ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal ni Pierre-Emerick Aubameyang pẹ̀lú 70 goals ni torí pé Mohamed Salah òun ló tẹ̀lé lápá abẹ 68 goals ni Raheem Sterling 65 goals ló fi ṣipò kẹta. Harry Kane atamátàsí fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù Tottenham 59 goals ló fi wà nípò kẹrin. Sadio Mane 57 goals òun lòun fi dípò karùn-ún mú. Jamie Vardy 52 goals ló fi wà nípò kẹfà. Sergio Aguero 51 goals ló fi wà nípò keje. Gabriel Jesus 49 goals ló fi wà nípò kẹjọ torí pé Son Heung-min 42 goals ló ń fi dípò kẹsàn-án mú. Alexander Lacazette àtòun àti Marcus Rashford 39 goals òun làwọn méjèèjì jọ ní. Lacazette 39 Marcus Rashford 39 òun làwọn méjèèjì fi jọ wà nípò kẹwàá. ó yá láti bẹ̀. ẹ̀jẹ̀ ń dókè lọ́hùn kí n gbọ́ ìpolówó ọjà kan sí méjì. ṣẹ́rí tí n bá ti tójú ọjà dé eléyìí tó kù nínú ìròyìn eléyìí tó kù dẹ̀ pọ̀ dáadáa ṣùgbọ́n ọjọ́ yẹn ń gbéra gan. àwọn tá a bá lè mú kọjọ́ tó lọ tán fáínálì a máa mú lẹ̀ fún yín adẹ̀jọ́ máa gbádùn ẹ̀ dáadáa. ó yá nìṣó lọ́jà. Femi la mo ní ẹ fi mí lẹ̀ o mi ò wáyé aláyé o ayé olówó mo wá jẹ. ó lọ́yọ̀ọ́ kí ló tó ń fi ariwo dí àwọn èèyàn létí látàárọ̀. ṣebí mo ń yọ ayọ̀ sílẹ̀ fún ìtúsílẹ̀ wa náà ni táǹsì ọmọlé gan-an. ṣebí ìjọba àti COVID-19 náà ni ẹ wò ní báyìí kò sọ́gun mọ́kànsán tẹ́mọ̀ bí orin eléré kámọ́ ti yáyà ló kù. níbo ló ń tú yáyà lọ ìjọba ò ní ká máa rìnrìn àrè káàkiri o ká máa wà ní ìmọ́tótó gbogbo gbà ká máa fi ọṣẹ fọwọ́ wa nígbà gbogbo ká máa lo ìbòmú àti ìbọ̀wọ́ lóòrèkóòrè ká ṣọ́ra fún àbọ̀rẹ̀ ẹni lọ́wọ́ tàbí à ń dìmọ́ra ẹni ká sì jìnnà síbi táwọn ọ̀pọ̀ èèyàn bá wà tá a bá ti wá ń rí àwọn àpẹẹrẹ bí òtútù àyà ikọ́ gbígbẹ ẹni tí wúkọ́ lábàdí tàbí ẹni tí ń sin léraléra ẹ jẹ́ ká tètè kàn sí àwọn elétò ìlera lọ́gán àjàkálẹ̀ àrùn ò ní fi lé wa ṣe bùgbé Pep FM rédíò ló ké tán pé stay safe. ọ̀gá nìkan ń láwùjọ òkúta kìnìún lọ́ba láwùjọ ẹranko ògòǹgò lọ́ba láwùjọ ẹyẹ ọ̀gá ní Pep FM rédíò nínú kásẹ̀tò kó mú yányán ẹ̀yin onílé iṣẹ́ ńláńlá olókòwò kéréje ẹgbẹ́ polówó ọjà yín wa kó bẹ̀rẹ̀ sí ní ìta warawara o ọlọ́yọ̀ọ́ ló ní ẹ̀ máa ń gbọ́ ẹ dákun ẹ dábọ̀ ẹ mọ́ yín kúrò ń bẹ̀ o.
káàbọ̀ padà láti ojú ọjà. ẹ má yín kúrò, ẹ máa gbádùn wa dáadáa Pep Radio ni torí pé kò sọ́mọ náà tí ó jọṣẹ́ ń gbòòrò ayé. ó yá inú ẹgbẹ́ agbábọ́ọ̀lù West Ham ni mo kalẹ̀ sí. torí pé ẹgbẹ́ agbábọ́ọ̀lù West Ham wọ́n ti ń tẹ̀sán mọ́, ó dẹ̀ ṣeé kán kéde ẹ̀ láìpẹ́ láì jìnnà. èèyàn agbábọ́ọ̀lù eléyìí tó jẹ́ agbábọ́ọ̀lù fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona, mo ń sọ̀rọ̀ nípa Martin Braithwaite ni. Martin Braithwaite eléyìí tí ó ti di ẹ̀kọ́ èèyàn fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona ni o. ó ti fẹ́ di ẹ̀gbà báyìí fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù West Ham United. lórí pé kíni £18 million ó ti wà ńlẹ̀ wọ́n fẹ́ fi gbé wá sínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù West Ham ni. ó yá láti bẹ̀. àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù kọ̀ọ̀kan ó ṣeé o kí wọ́n má láǹfààní láti kópa nínú àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tó jẹ́ ti Europe ni èèyàn ní sáà tó ń bọ̀ ẹni torí ìkéne torí pé ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé látàrí àrùn COVID-19 eléyìí tó ń lọ ń gbòòrò ayé báyìí tó jẹ́ pé àdúrà wa ni pé kọ́lọ́ ń bá wa bá wí kọ́lọ́ ń bá wa wakọ̀ dẹ́kun fún un ó tètè lódò kó lọ mú mi ó dẹ̀ lọ́bẹ̀ kó lọ sinmi ká má gbúrò ẹ̀ mọ́ torí pé kí ni látàrí travel restrictions ìyẹn international airline eléyìí tó ṣeé kó ṣẹlẹ̀ wọ́n ní tẹ́lẹ̀ yìí bá ti ṣẹlẹ̀ á jẹ́ pé àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù kọ̀ọ̀kan eléyìí tó bá ṣẹlẹ̀ nílùú wọn tó jẹ́ pé bóyá àwọn kan ò lè wọlé síbẹ̀ tàbí pé àwọn náà ò lè jáde lọ sílùú míì àwọn eléyìí tó bá ṣẹlẹ̀ wọn ní láǹfààní àti kópa o ìyẹn nínú ìdíje ti European competition bóyá UEFA Champions League ni tàbí kẹ̀ UEFA Europa League èyí ò wò ó jẹ́ ń bẹ̀ wọn ní láǹfààní àti kópa ń bẹ̀. ẹgbẹ́ agbábọ́ọ̀lù Burnley ń tiwọn àwọn ń bèrè owó wọ́n ní gbogbo èèyàn a gbọ́ pé gbogbo yín lẹ̀ ń sọ pé ẹ fẹ́ gbé gbogbo yín lẹ̀ ń pariwo pé ẹ fẹ́ gbé ó dẹ̀ kówó wá ṣe rí James Tarkowski eléyìí tó jẹ́ agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn èèyàn fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù Burnley wọ́n ti wá gbélé lórí £50 million ní ẹ bá ti lówó ẹ wá gbé £50 million ní. ó yá láti gbẹ̀ nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Bournemouth torí pé agbábọ́ọ̀lù wọn tẹ́lẹ̀ rí wọ́n sọ̀rọ̀ nípa tamátàsé Ryan Fraser ni Ryan Fraser ó ti ṣe báyìí kó lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Crystal Palace ni pẹ̀lú àdéhùn eléyìí tó máa jẹ́ pé a fi máa gbà èèyàn ìlọ́po méjì owó tó ń gbà tẹ́lẹ̀. ó yá nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea torí pé ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea ń tiwọn àwọn náà ti débi kíni wọ́n ti débi pé ó ti kù tíntín báyìí kí wọ́n láǹfààní àti gbé ẹni ta ni agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn náà ni agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn ọmọ ọdún 18 eléyìí tó ti ń fojú wò tó jẹ́ pé gbogbo àgbáyé ti ń fojú wò gẹ́gẹ́ bíi pé Virgil van Dijk kan nìyẹn òun náà tún lọ́mọ yìí torí pé Xavier Mbuyamba agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn òun ni ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea fẹ́ gbé ọmọ ọdún 18 ni. ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester City àwọn ń jókòó wọ́n ń retí ẹni kí náà ń retí wọ́n ń retí kí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United kí wọ́n tètè parí àdéhùn pẹ̀lú Jadon Sancho àti Borussia Dortmund ní tẹ́ ẹ̀ bá gbàgbé wípé inú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester City ibẹ̀ ni Jadon Sancho ibẹ̀ ló ti lọ sí inú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Borussia Dortmund ó dẹ̀ jẹ́ pé lórí àdéhùn rẹ̀ ní gbogbo ìgbà tí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Borussia Dortmund náà bá fẹ́ ta Jadon Sancho owó tó tó £15 million wọ́n máa san ó ní ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester City máa gbà lórí ẹ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Man City àwọn ń dúró ọ̀tọ̀ lẹ́ni tó fẹ́ tọmọ ọ̀tọ̀ lẹ́ni tó ń retí owó àbẹ́ẹ̀ ríru owó yẹn owó £15 million òun lẹ́gbẹ́ agbábọ́ọ̀lù Man City náà máa gbà lórí Jadon Sancho èèyàn gbogbo ìgbà tán bá ti láǹfààní
láti ṣe kíni láti gbé ní tí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United tán bá ti láǹfààní láti gbé kúrò nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Borussia Dortmund. ó yá láti bẹ̀ ìjà ẹjẹ́ mọ̀pọ́n ti fi léde ọjọ́ ti lọ ó dá ẹjẹ́ mẹ́lẹ̀ kí n fi káàdì ẹ̀ ìjà ẹjẹ́ mọ̀pọ́n ti fi léde o wípé kó tó di pé ìfẹsẹ̀wọnsẹ̀ máa wáyé tá a bá ń sọ̀rọ̀ pa English Premier League ni ìyẹn ti sáà tó ń bọ̀ 2020-2021. ó tó di pé máa wáyé ó ní wọ́n máa ṣe àyẹ̀wò fún àwọn agbábọ́ọ̀lù kọ̀ọ̀kan ó dé ní wọ́n dẹ̀ tún wá máa ṣe àyẹ̀wò ìyẹn ti pápá ìṣeré tán máa lò ẹ ṣèyẹn ní méjì wọ́n tún máa ṣe àyẹ̀wò ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tán gbá kọjá lọ sẹ́yìn. pé àwọn nǹkan wo ló ṣẹlẹ̀ nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ṣé wọ́n fara kanra wọn jù ṣé nǹkan kan tó léwu ò ṣẹlẹ̀ ńbẹ̀ ṣé wọ́n tiẹ̀ wá lè tẹ̀síwájú ṣé wọ́n lè gbà míì ẹ ṣèyẹn ní mẹ́ta àwọn precaution ó ná máa ṣe lórílẹ̀‐èdè Gẹ̀ẹ́sì kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ kọ̀ọ̀kan ẹ wò ó ọjọ́ ti lọ Adédoyin Solar Peters ẹni pé aago 12 ò tí ì lù àbí ó dáa ẹ jẹ́ ń filẹ̀ kí n filẹ̀ báyìí torí pé tò ti wọnú ètò lórúkọ gbogbo àwọn tá a jọ ṣe tó fi dùn tí gbọ́gbọ́ fi kàn sí. ọpẹ́ mi pọ̀ Adélẹ́yẹ ọmọ fọ́ bàjẹ́ fúnra lára ẹ̀ ìwọ́n mọ̀ kájẹ́ lọ ń tiẹ̀ kó o mọ̀ jayé lọ ọmọ ọlọ́mọ láàrin èrò ṣọ́fẹ́ jí gbé ni wọ́n jí gbé tì ọmọ ọlọ́mọ rèé nínú fry pan ẹjọ́ ṣọ́fẹ́ díjẹ́ ni wọ́n díjẹ́ tìtìtì. Olúṣẹ́gun Ọláyẹmí ọmọ mi tó ṣe dáadáa jápojápo worldwide wọ́n ṣá máa já lọ àfúnni gbójú ń bẹ̀ àfúnni máwo bẹ̀. Grace Ayílàrán máa gbádùn lọ́ntì ẹ̀ kó o máa fẹja aláràn ṣararin dẹ. Adédoyin Solar Peters ọmọ mi tó ṣe nọ́mbà refreshing ló bá dé láti bẹ̀ Madam Love Miss Ìfẹ́. mi ní gbọ́kú ẹ̀ Débì Olúchi àti lórúkọ ọ̀gá wa nọ́mbà 1 tiwa lápá bíi. Dr. Isaac Olúsọjí Táíwò ó yá mi ní gbọ́kú ẹ̀ ọ̀rẹ́ mi ọmọ mi pàdé mi dáadáa ìjìnlẹ̀ mi Ọlábànjọ bàbá ọmọ tuntun èní nìyẹn ẹ jẹ́ ń gbé bọ́dì mi ká máa lọlé Olúwafẹ́mi Adéyemo ló kọ tèmi Fẹ́mi kọ́kọ́rọ́ Master Key kọ́kọ́rọ́ Elédùmarè tí ò ṣe é jí gbé kọ́kọ́rọ́ tí ò ní kí o rà tó jẹ́ pọ́lọ́run ló ń ṣọ́ mi ẹ wò títí ọ̀la tèmi àti yóò tún láǹfààní àti pàdé àtèmi àtàwọn olùkù mi láàjọ wá lọ́la torí pé kíni a máa láǹfààní àti tú yẹ́bẹ́yẹ́bẹ́ láti jọ gbádùn ẹ̀ dáadáa títí ọ̀la ọ̀hún 08134317707 08134317707 nọ́mbà mi ni ẹ fún ìkéde àti ìpolówó ọjà ẹ wò mo love yín jù stay blessed stay safe. Pet Radio ìkànnì rédíò tó wà lórí ayélujára ẹ máa gbọ́ wá ìròyìn ẹ̀fẹ̀ àṣà kápolówó ọjà kájí ó bugbàjẹ́ àwa náà kọ́ ọlọ́wọ́ ọba ni má gbé kó ń bẹ̀ fílẹ̀.